èyí lohun tó ṣẹlẹ̀ níbi àṣekágbá ìdíje Al-Quran Kareem tí iléeṣẹ́ rédíò SBS tí wọ́n gbé kalẹ̀ lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 23 oṣù kẹta ọdún 2025 tá a wà yìí níléeṣẹ́ rédíò SBS 96.9 FM tó kalẹ̀ sí ọlọ́jẹ̀ nílùú Ìlọrin ni wọ́n ṣe àgbékalẹ̀ ìdíje Al-Quran Kareem lẹ́yìn tí wọ́n ṣe àṣekágbá rẹ̀ fáwọn ọ̀dọ́ mùsùlùmí. Gbogbo àwọn ọmọ tí wọ́n lọ bíi 52 ni wọ́n forúkọ sílẹ̀ níbi ìdíje ọ̀hún tó sì jẹ́ pé gbogbo wọn ni wọ́n gba ẹ̀bùn lọ́lé. Àwọn tó ṣe gbogbo orókè ni wọ́n gba ẹ̀bùn owó àti àwọn ẹ̀bùn míì, ṣùgbọ́n kò sẹ́ni tí ó ṣe bẹ́ẹ̀ tó pòfo nínú gbogbo wọn. Ẹgbọ́n tí àwọn ọ̀tọ̀kùlú ẹgbọ́n tí wọ́n sọ nípa Al-Qur'ani ọ̀hún. Nǹkan tó kọ́ wú mi lórí jù ni pé bàtà ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ní Al-Qur'ani yẹn ó dàbí pé kémi kan padà sọ ọmọ kékeré kémi náà bẹ̀rẹ̀ sí ní lọ Al-Qur'ani. But alhamdulillah sọ pé àwọn ọmọ mi àtàwọn ọmọ mi kọ̀ọ̀kan náà wọ́n ti Al-Qur'ani. Kẹ́rí nínú Ramadan báyìí a dúpẹ́ fún Ọlọ́run nílọrin pé Ọlọ́run fi Qur'an ta wa lọ́rẹ. Ó jẹ́ nǹkan ìwúrí gan tó yẹ pé ẹni ìwádìí bá lọ gẹ́gẹ́ bí ọmọ Ìlọrin irú tí mo bá yẹn sọ̀rọ̀ yìí mo ti lọ so many states àti ọ̀sẹ̀ tó bá ti gbọ́ pé Ìlọrin ni wá wọ́n ti tàgbà pé àwọn Ìlọrin àfà ni wọ́n kì í ṣe àfà à ń ṣe àjò wọn àfà ìpẹ́ àwọn tó mọ Al-Qur'ani lè wọ́n ti ẹgbẹ̀rún sí lé ní ìkan ìyanu ni tàbí wọ́n sì tún promote Qur'an náà so inú wa dùn gidi gan ó dẹ̀ fi pé ní wọ́n máa ṣe ilé ẹ̀ fi yà wọ́n ní bí second time tó wá ṣe àdúgbò fọlọ́run. Because the little time the SBS still on here, it's like SBS another follows because the program is very impacting, knowledgeable, and a lot of people have listened to the program. I especially, if I have not listened to SBS in a day, it's like my day is not complete. That's why wherever I am, I listen to SBS through Radio Garden. So in short, nǹkan tó ń ṣe yìí nǹkan tó jẹ́ ìwúrí ni. Kò tí wọ́n bá ń jẹun pé àwa lọ fún ìfúta ẹ lọ jẹun àbí kán fún wa ní ẹ̀bùn ilé ìgangan ló ń jẹ ẹ̀mí anybody gbọ́dọ̀ jẹ ó jẹ ìwúrí àwọn parents tí wọ́n tọ́jú àwọn ọmọ yìí wọ́n fi lè máa rest by ó fẹ́ gbà wọ́n níyànjú pé kán tún mọ́ra sí the sky is the limit Ọlọ́run àdè máa fún wa ṣe. Kí ni ìmọ̀ràn fún ìjọba lórí pàápàá jùlọ àwọn ọmọ tí wọ́n há Al-Qur'ani yìí ìyẹn pípa olè rò pé ìjọba lè kó láti máa ṣe. wọ́n pè ní Kwara State wọ́n ní Arabic board and Arabic board yẹn ó yẹ kí wọ́n key into bó ti lè máa help àwọn ìlẹ̀kẹ̀ àti máa há Quran. ṣẹ́rí ẹ̀rí pé nílọrin Quran ó ti di part of our culture just like Western education. Many of comment Molan really need many of them want to see Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Orúkọ tèmi ni Zainab Ayobola Zubair Ààrẹ. Kí ni ẹ lè sọ kí ni ẹ̀sìn ìjà sọ nípa ìdíje Al-Qur'an gẹ́gẹ́ bí wọ́n ṣe ìdíje Al-Qur'an ní SBS lónìí? Ẹ̀sìn gbà láàyè pé báwọn tí wọ́n gbé wá gan-an àpémọ́ rí wọn ò bò tá sáà mọ̀ pé piece by piece ni Màláíkà Jibril gbé wá fún Ànábì wa sallallahu alaihi wasallam. Àwọn náà ń wá ń rìsáìtì wọ́n tún ṣe bá ń ṣe pẹ̀lú agbára náà ló fi di pé ó dùn ní wọ́n ń ha sórí ẹni ó ha sórí bó délé yóò tún fi hàn ọmọ rẹ̀ yóò fi hàn ìyàwó rẹ̀ bí ẹ̀sìn bọ́lọ̀ ṣe tó pé yóò fi jáde sí àgbáyé tó jáde ságbáyé náà so n tá à ń ṣe yìí is still on the line. A gbọ́dọ̀ mọ káwọn ọmọ wa ká mọ ha Quran torí pass down nígbà tí èsì pé ẹnìkan kó gbélé ayé gbóni ọba bá ṣe ń kọ́ wọn táwọn náà ń tọ̀ tí wọ́n tún ń kọ́ àwọn ọmọ wọn títí tí ẹ̀sìn yìí tọ́lọ́run fi ní kó dé ìgbà tọ́lọ́run fẹ́ kó dé dúró so ó dáa gan-an ni bí àwọn SBS ṣe ń ṣe. Ní àwùjọ tá a wà lónìí a rí bí àwọn tá ń. Wọ́n kọ́ wọn in the right way ni wọn bí tá ẹni tó lọ lẹ́ẹ̀kan bí tí wọ́n sọ tí èèyàn bá ta yóò tọ̀ ni nígbà tí wọ́n bá kàn kọ́ àwọn ọmọ yìí ní kan há sórí tí wọn ò rí fi ṣe nǹkan tí ó fún wọn níjẹ nímu ṣe mọ̀ pé wọn ò pàtì náà ni wọ́n mọ̀ lọ wá ọ̀nà jẹ ìmu tí ò tọ́ súnà kiri ni tó fà á tí àwọn èèyàn ò fi
tán fi mọ́ ṣe dáadáa ni àwọn tí wọ́n ń kọ́ wọn, àwọn tá a ní kán make sure pé kán mọ́ kọ́ wọn pọ̀ mọ́ tí wọ́n mọ́ fi lé wọn lọ́wọ́ gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n fi jèrè ayé àtọ̀run ni. Kí wá ní ìmọ̀ràn tẹ́lẹ̀ fún àwọn òbí? Ìmọ̀ràn tèmi ní fún àwọn òbí tí wọ́n rán ọmọ ní onílé ẹ̀kọ́ ni pé kán rán wọn ní kéwúkéwì ni. Tí wọ́n bá rán wọn ní méjèèjì, àwọn ọmọ gan wọn ò mọ which is the right way. Ọlọ́run sì tún ṣamọ̀nà wọn torí ẹni ó bá béèrè ní èsì náà. Tí wọ́n bá kọ́ wọn ní ẹ̀sìn ti Islam lákọ̀ọ́ dájú, kò sí ẹ̀rù kankan tó lè bà wọ́n. Kò sí nǹkan, gbogbo àwọn tán lọ lé kéwú aláwọn tán lọ lé kéwú tó jẹ́ pé wọ́n padà wá di ọ̀mọ̀wé ńláńlá náà ni torí according to tá a rí tá a sì gbọ́ Islam mú encourage Western education náà ni. Gbogbo ohun táwọn scientists nǹkan wá ń rí lónìí ó ti wà nínú àlùkùránì yìí. Tó bá jẹ́ pé kálukú realize pé àlùkùránì yìí òun náà làkọ́kọ́ ní bẹ̀rẹ̀ kò sí tí ò sínú rẹ̀, kódà ní bọ́dà láti pé kọ́mọ ṣẹ̀ṣẹ̀ mọ́ lọ ka ilé kíní jẹ́ ilé ẹ̀kọ́ òyìnbó nìkan náà ló yàtọ̀ bẹ́ẹ̀. Àwọn lárúbáwá náà Islam ló ní mathematics, Islam ló ní medicine, Islam ló ní everything. So báwọn òbí tán bá enlighten àwọn òbí, àwọn illiterate òbí pé mọ́ ọmọ yín lọ lé kéwú kán sì make sure pé wọ́n ké wọ́n mọ̀ wọ́n padà di dáadáa tá a bá fẹ́. Àmọ́ kọ́mọ wá lọ lé kéwú kó dé kó jókòó lẹ̀ ká ní kò ní rí nǹkan kan fi ṣe kò wúlò náà ní fa táwọn ọmọ wa fi ń ya ọ̀lẹ nídìí.